ọ̀kan lára àwọn ètò tí wọ́n fi kún àtòjọ iṣẹ́ ọ̀sẹ̀ òfin ti ọdún 2025 ti ẹgbẹ́ agbẹjọ́rò ilẹ̀ Nàìjíríà ẹ̀ka ti Ìjẹ̀bú-Òde ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀tọ́ ẹni lábẹ́ òfin fún aráàlú níbi tí ìmọ̀ nípa òfin àti ìmúlò rẹ̀ ti tàn káàkiri àwọn ìjọba ìbílẹ̀ tó wà lábẹ́ ẹ̀ka náà. Akọ̀ròyìn wa Anthony Gado bá wọn pèsè níbi ìrìn àjò àwọn amòfin sí ìjọba ìbílẹ̀ Odò-Ìgbòlú fún àkànṣe ètò náà. Ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Gẹ́gẹ́ bí Dámiláre Ṣòṣànwó, ẹni tó ń ṣe igbákejì alága ẹ̀ka ti Ìjẹ̀bú-Òde ti ẹgbẹ́ agbẹjọ́rò ilẹ̀ Nàìjíríà ṣe ṣàlàyé, ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀tọ́ ẹni lábẹ́ òfin fún aráàlú àti ètò ìtanilólobó tí wọ́n kó lọ sí ìjọba ìbílẹ̀ Odò-Ìgbòlú jẹ́ ìpinnu àlàáfíà láti mú ìrànlọ́wọ́ òfin súnmọ́ àwọn ènìyàn ní agbègbè ìbílẹ̀. Ẹgbẹ́ àwọn agbẹjọ́rò náà ṣàlàyé, wọ́n sì yànnàná rẹ̀ fún àwọn ènìyàn láti lè bá jẹ́ kí wọ́n mọ̀ pé ìrànlọ́wọ́ òfin wà fún àwọn tí wọ́n nílò ìṣòro òfin, pàápàá jùlọ nínú àwọn ẹjọ́ ọ̀daràn tàbí àwọn tí kò lè san owó agbẹjọ́rò. Achieve ní ọ̀sán yìí ni pé láti educate wa on our rights nípa ẹ̀tọ́ wa. Ẹlòmíì wọ́n tẹ ẹ̀tọ́ ẹ̀ mọ́lẹ̀ bó ti kó mọ̀. A kò rò pé kí ni kí èèmọ̀ fọwọ́ gbá obìnrin nídìí kí wọ́n nìyẹn ṣe ọwọ́ mi ò ṣàmì mọ́dì ẹ̀ lábẹ́ òfin òǹtọ̀ wọn dẹ́wọ̀n. Àwọn tó ń lo iná ní ilé tí wọn kì í sanwó ná tó máa gbé owó lọ ẹ̀ṣẹ̀ ní lábẹ́ òfin nítorí pé saboteurs ni wọ́n ń perú wọn. Láńlọ́ọ̀dù ní ẹ̀tọ́ láti wá yẹlé wò ṣùgbọ́n èyí ní ẹ̀tọ́ láti gba notice pé mo fẹ́ wá ṣe inspection ilé mi. Ó ní láti fún yín ní notice pé mo fẹ́ wá ṣe inspection, mo fẹ́ wá yẹlé wò bẹ́ẹ̀ ṣe lò sí òun náà gbọ́dọ̀ fún yín ní notice. Nígbà tí ẹ̀yin náà bá lè fẹ́ kúrò nínú ilé, ẹ̀yin náà ní láti fún láńlọ́ọ̀dù ní notice. Gẹ́gẹ́ bí àwọn tó ń jàǹfààní àkànṣe ètò náà ṣe sọ, wọ́n ní ó jẹ́ ìtanijí ọkàn àti ìmúlò ìmọ̀ tuntun fún wọn. Nǹkan tó jẹ́ wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa àwọn ètò òfin yóyá ti ilẹ̀ ní o, ti ìbálòpọ̀ tipátipá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó wúlò fáwọn èèyàn wa torí pé ọ̀pọ̀ àwọn èèyàn ní oríṣiríṣi nǹkan ló ń bá fíra. Ẹlòmíì ọkọ ẹ̀ wà nínú ẹ̀wọ̀n tí wọ́n ti ẹ̀sẹ̀ pé nǹkan báyìí pàtó ló ṣe. Ẹlòmíì ìralẹ̀ wọ́n gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ láńlọ́ọ̀dù máa da ẹrù ẹlòmíì síta. Ṣùgbọ́n bí wọ́n ṣe ti wálé nísìn nígbà téèyàn mú ẹ̀bùn kérésìmesì wá fún àwọn èèyàn ní oṣù July ni àdẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn gan. Ṣáájú ìpàdé yìí, iṣẹ́ gbígbin igi ayédèrú wáyé ní àgbàlá ẹgbẹ́ agbẹjọ́rò Bámòfin Adédèjì níbi tí alága ẹ̀ka náà Ọ̀jọ̀gbọ́n Fásì Yusuf ti kópa níbi gbígbin àwọn igi gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Àwọn ọmọ ìgbìmọ̀ mìíràn tún kópa nínú gbígbin igi náà tí wọ́n sì sọ pé ó jẹ́ apá kan nínú ìṣe agbègbè lóge àti láti dáàbòbò àyíká. Bákan náà, láti lè ṣe NTA Ìjẹ̀bú-Òde, Adétóyè Adébíyìnrú ló tẹ àtúpalẹ̀ ìròyìn.